A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, a kú kó lè dà lágbára Ọlọ́run ọba ní gbogbo iṣẹ́ wa lọ́lọ́run yóò fi fún èrè gọbọi sí. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló kún sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Wednesday ọjọ́rú ọjọ́ 5 nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Lórí ọ̀rọ̀ ètò ìdìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí, ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ fún ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹni tó jẹ́ igbákejì rẹ̀ Obi Ati Datti fún àwọn ẹ̀sùn kan àti ìgbésẹ̀ kan èyí tó ń gbé. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ ní ìgbésí ìsúnkún símú báyìí ní ìṣe ìtìgọ́bọ́yé o. Ẹgbẹ́ òṣèlú Labour Party náà ti dá ọ̀rọ̀ padà fún ìjọba àpapọ̀ lórí àwọn ẹ̀sùn eléyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n kà sí wọn lọ́rùn. Ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ KWARA ni wọ́n ti ju ọ̀gbẹ́ni kan sí ẹ̀wọ̀n ọdún 42 oṣù 42 months fún pé ó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú ọmọdébìnrin kan. Bákan náà, irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o níbi tí wọ́n ti ní kí ọ̀gbẹ́ni kan náà kó náà wá ṣàlàyé nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ o bó ṣe ti fìpátìkúùkù já ìbálé ọmọ kékeré ọmọ oṣù 9 tí í ṣe obìnrin. Lákòótán nínú kókó ìròyìn wa, gbajúgbajà ọmọ agbábọ́ọ̀lù ní tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè England tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Arsenal Bukayo Saka òun náà ti fọwọ́ sí o wípé bàbá ní parọ́ tọra wa o àwọn orin tuntun tí Davido ṣe gbé jáde yìí ó ní ó kọ àwọn orin tó ní ọpọlọ òun sì fọwọ́ sí. Ìròyìn tẹ́ láǹfààní àti jẹ́ kíkí ọbẹ̀ dúdú rẹ̀ rèé tá a bá lọ tá a bá padà dé ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn Fẹ́lifẹ́li òun náà ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ilé-iṣẹ́ Fẹ́lifẹ́li TV. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 4 nínú oṣù kẹrin ọdún 2023 ni wọ́n ti ké sí ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti igbákejì rẹ̀ Peter Obi àti Datti Yusuf Baba Ahmed lórí àwọn ìgbésẹ̀ kan eléyìí tí wọ́n ń gbé lójúnà láti lè fi dàbàrú àlàáfíà àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ní wọ́n ń sọ ní gẹ́rẹ́ lẹ́yìn tí wọ́n ti dìbò ààrẹ tán ní orílẹ̀-èdè yìí láti oṣù kejì. Ọ̀rọ̀ yìí ń bẹ nínú ọ̀rọ̀ kan eléyìí tí alákòóso fún ọ̀rọ̀ òde àti àṣà ohun ìṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà Lai Mohammed èyí tó sọ pẹ̀lú ọ̀rọ̀ ìkìlọ̀ fún ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ ọ̀hún lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party àti igbákejì rẹ̀ èyí hùn Lai Mohammed lásìkò tó ń fèsì sí àwọn ìbéèrè kan èyí tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní Washington lọ́hùn-ún. Ó ní bàbá ní parọ́ tọra wa o ó ní àwọn ọ̀rọ̀ kan wà eléyìí tí Peter Obi àti Yusuf Datti Baba Ahmed tí wọ́n sọ ó ní pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó lè dá omi àlàáfíà orílẹ̀-èdè láàmú bákan náà ó sì lè dá wàhálà àwọn làásìgbò sílẹ̀ léléyìí tó jẹ́ wípé ó burú jáì. Lákòótán nínú ọ̀rọ̀ Lai Mohammed ó ní wọ́n ṣe ìkìlọ̀ fún ọ kí wọ́n ṣẹnu onídéédé síbí ó ní tá a bá rí kan tó ń gbé wúrúwúrú nínú wọn kí wọ́n gba ilé ẹjọ́ lọ pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí ó mú àlàáfíà bá orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ọ̀rọ̀ tí ó dá wàhálà sílẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ilé ẹjọ́ Kàlámà ti májísírèètì kan tó kalẹ̀ sí ìpínlẹ̀ KWARA lọ́hùn-ún ni wọ́n ti mú ọ̀gbẹ́ni akúmádìjú amọ̀nàrúnmálọ kan ẹni ọdún 35 35 years Hussein Kamilu ni wọ́n ti jù sí ẹ̀wọ̀n ọdún 3.5 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára fún pé ó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 15 kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Mariam Suleiman ní ìpínlẹ̀ KWARA lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ wọ́n ní ọjọ́ kejì nínú oṣù kẹrin ọdún tá a wà yìí
ni wọ́n fi ọwọ́ òfin mú ọ̀gbẹ́ni Kamilu látàrí pé ó ní àjọṣepọ̀ pẹ̀lú Mariam tí í ṣe ọmọ ọdún 15 ní ọjọ́ kìíní oṣù kẹrin ọdún yìí tó fi ṣe April Fool fún ọmọ náà, ṣùgbọ́n ní gẹ́gẹ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n lọ rèé fẹjọ́ ọ̀gbẹ́ni Kamilu sùn lọ́dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ara ẹni làbò ìlú NSCDC tó wà ní ìpínlẹ̀ Kwara, èyí tó fà á kí àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún tí wọ́n fi ọwọ́ òfin mú ọ̀gbẹ́ni Hussein Kamilu ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún tá a wà yìí. Ní gẹ́rẹ́ tí wọ́n fi ọwọ́ òfin mú ni wọ́n fà á tuurutu bí ewúrẹ́ alágídí lọ sí iwájú ilé ẹjọ́ májísírèètì tó wà ní Kalama nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, níbi tí wọ́n ti ṣe ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Adájọ́ ọ̀hún èyí tó gbé ìdájọ́ náà sókè, adájọ́ májísírèètì Abubakar Boro, kò gbẹ̀bẹ̀ kò sì gbọ́ nǹkan kan ju wípé ẹni bá ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe dandan ni kí ojú rẹ̀ kó rí nǹkan tí ò yẹ kó rí o. Ó ní pẹ̀lú ìwé òfin eléyìí tí wọ́n fi gbé ilé ẹjọ́ náà kalẹ̀ àti eléyìí tó ní ṣe pẹ̀lú ìwà ìdaràn, ìwà ìpáǹle, dídà àlàáfíà ìlú láàmú, nínú àjọṣepọ̀ pẹ̀lú obìnrin lọ́nà tí kò bófin mu o, èyí tó ṣe ìwé ìrántí náà tó ṣe kan Kamilu lónìí. Ní báyìí Kamilu yóò fi ẹ̀wọ̀n ọdún 3 àti ààbọ̀ yóò fi gbára láláì gba ẹjọ́ àbí gba ẹ̀bẹ̀ rẹ̀ ìpè kí wọ́n máa mú lọ sínú ọgbà àtúnṣe fún iṣẹ́ ìbí rẹ̀. Bí ọ̀rọ̀ ṣe ṣe rí o lórí ọ̀rọ̀ à ń fipá bá obìnrin lò pọ̀ ní ìpínlẹ̀ Kwara náà ló ṣe rí ní ìpínlẹ̀ Èkó. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti ju ọ̀gbẹ́ni ẹni ọdún 27 27 years èyí tí orúkọ rẹ̀ jẹ́ Adébáyọ̀ Agboola sínú ọgbà àtúnṣe tó wà ní Kirikiri ní Ajégúnlẹ̀ Àpápá ní ìpínlẹ̀ Èkó látàrí kó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ oṣù 9 obìnrin kékeré èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ alábàágbé nínú ilé rẹ̀. Adájọ́ májísírèètì ọ̀hún, arábìnrin tí orúkọ rẹ̀ jẹ́ Kúbíjẹ́, òun ló pa á láṣẹ wípé kí wọ́n ju Agboola sínú ẹ̀wọ̀n eléyìí tó wà ní Kirikiri, tó sì ti sọ fún ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ọ̀hún kó gbé gbogbo fáìlì àti ìwé rẹ̀ kó gbé lọ sí ẹ̀ka eléyìí tó ń darí ìwà ọ̀daràn àti tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó fún iṣẹ́ ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni ọ̀hún, tí arábìnrin adájọ́ májísírèètì ọ̀hún tó sì sún ẹjọ́ náà sí ọjọ́ 5 oṣù karùn-ún ọdún tá a wà yìí fún àti gbọ́ ẹjọ́ ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ agbábọ́ọ̀lù orí pápá ẹlẹ́sẹ̀ ehoro ni tí ń ṣe ọmọ orílẹ̀-èdè England tó tún gbábọ́ọ̀lù jẹun fi ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Bukayo Saka, òun náà mà ti fọwọ́ sí pẹ̀lú òǹtẹ̀ tọkàntara ló sọ wípé bá àbá ní parọ́ tanra wa, ó ní bí ọmọ ẹni bá ń ṣe dáadáa ó yẹ ká wí fún yín bó bá tún sì ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ó yẹ ká tún pèsè àkíyèsí. Ó láwọn ṣùgbọ́n lọ́wọ́ báyìí ó ní dáadáa lọmọ wa ṣe lórí ìgbà tó ń sọ̀rọ̀ lórí àwo orin tuntun tí gbajúgbajà òǹkọrin tàkàsùfẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà David èyí tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde, Davido tó gbé jáde èyí tó ju orin ọ̀hún sórí ayélujára gbogbo jákèjádò lórílẹ̀-èdè àti lẹ́yìn orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 21 oṣù kẹta ọdún tá a wà yìí. Àwo orin tuntun ọ̀hún tí Davido ṣẹ̀ṣẹ̀ jáde èyí tó pe àkórí rẹ̀ ní Timeless, òun ló ti ń bá gbogbo àwọn ayélujára ni wọ́n ti jọ ń ṣọ̀rẹ́ báyìí èyí tó fà kí ọmọ agbábọ́ọ̀lù tó ń gbábọ́ọ̀lù jẹun fún ikọ̀ Arsenal náà Bukayo Saka kó fi inú dídùn àtòrí wíwú rẹ̀ tó fi hàn síta lásìkò eléyìí tó lọ sórí Instagram rẹ̀ níbi tó ti ń gbé òṣùbà káre fún Davido lórí iṣẹ́ takuntakun èyí tó ṣe lórí àwo orin tuntun tó pè ní Timeless. Ó ní òun náà ti lọ sórí ayélujára níbi tí àwo orin ọ̀hún wà láti gbọ́ kóun sì dánlódù rẹ̀ sórí fóònù ọ̀hún. Ó ní inú òun dùn láti máa gbọ́ irú orin bẹ́ẹ̀ ní ìgboro ayé bọ́rọ̀ òun ṣe tẹ̀síwájú òun náà lórí lọ́dọ̀ òǹkọrin tàkàsùfẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ni Wizkid, òun náà tún sọ̀rọ̀ lórí orin Davido èyí tó pè ní Timeless, ibi tí Wizkid ti ń gba gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò wípé kí wọ́n fi ìfẹ́ àti àtìlẹ́yìn kí wọ́n fi hàn fún orin Davido èyí tó ṣẹ̀ gbé jáde nípa gbígbọ́ orin ọ̀hún kí wọ́n sì dánlódù rẹ̀ sórí fóònù wọn. Ó ní orin tí Davido ṣẹ̀ gbé jáde, Wizkid ní orin tó ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n, ìtumọ̀, òye nínú ni tó sì jẹ́ wípé ó tún sọ àwọn ọ̀rọ̀ eléyìí tí ó máa múni rántí bí nǹkan ti ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará,
ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá rí òkun ó bá rí ọ̀sà nífàbọ̀ fún elébùté mi. Ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ karùn-ún. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń ṣe ń wo ìkànnì yìí lórí ìròyìn yìí ẹ subscribe. Bákan náà ẹ rí bọ́tìnì kan lẹ́gbẹ̀ẹ́ subscription button yìí notification bell ní ẹ tẹ bọ́tìnì yìí òní ó máa sọ fún yín bí àwọn ìròyìn wa tó bá ṣe ń gorí afẹ́fẹ́. Ẹ bá wa share, ẹ like, kẹ́ sì fi kọ́mẹ̀ntì yín sí abẹ́ àwọn ìròyìn wa. Lórí Facebook náà ẹ lè máa follow wa Ìròyìn Fẹ́lifẹ́li TV lórí Facebook. Ìgbàládùá rèé pé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Títí ìgbà míì tẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́ tún ròyìn fún mi Adénúgà lẹni tó mú ròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ ní tiwa. Ẹ ṣé. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.